kádàrá ti gba ẹ̀dá ó láwọn àkókò tí ń bá ṣiṣẹ́. ọkọ̀ ní kádàrá, ibi àárẹ̀ gangan nígbà ẹni. téèyàn bá wá ti débi tó ń lọ kádàrá ó dúró ń bẹ̀. ẹ jẹ́ á wo ti Portable ká fi kọ́gbọ́n. mo fẹ́ ká sọ̀rọ̀ sí tí nípa tó ṣẹlẹ̀ sí Portable ní òkìkí oṣù kan. ẹ wo bó ṣe kọjá tẹlòmíì tó ti kọjá ọdún mẹ́wàá ní industry. Portable lálẹ́ wù bí òṣùmàrè, àfi bíi pé kò sóṣèré mi ńlẹ̀ yìí mọ́. ẹni tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ kí Portable tó dé gan ó kọrin ọ̀pọ̀ èèyàn ni ó mọ̀. bí kádàrá bá fẹ́ ṣẹ láyé ẹni, ọ̀nà àfojúdi nígbà wá ẹ dákun kí ni túmọ̀ ṣàṣùṣẹ̀. àmọ́ gbogbo èèyàn ní jó in tí kádàrá ń ròyìn náà. ẹ̀dá lè ti máa ṣe wàhálà fáìmọye ọdún. ó lè jẹ́ wàhálà díẹ̀ lẹ̀dá ó ṣe tí ó sì là ẹwọ́sẹ́ olúwa. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan, ìgbà ẹ̀dá bá fẹ́ là yóò là. ìgbà tó tún yá ẹ rí pé kádàrá tó fẹ́ ti Portable tí kẹ́ túkọ́. ọba mímọ́ tún ní rárá kò gba gidi, bá tún gbẹ̀bẹ̀ Portable. lẹ́yìn ìgbà náà lóore bá tún lékún oore fún un. àṣé kékeré ní tàtẹ̀yìnwá, lẹ́yìn tíjà ṣẹlẹ̀ lórí ọ̀hún tún wá wáyà mi. ká dúró tí gba ẹni ní Portable ti ń kọrin ó tọ́dún mẹ́wàá, ta ló mọ̀ ta ló lè sọ. ó kàn wá bí àjòjì lójijì ní gbogbo èèyàn bá ń pariwo ṣàṣùṣẹ̀. akéwì ìdùnnú lèmi jẹ́, ìdùnnú Ọlánrewájú Adépọ̀jù ni. èmi ìdùnnú ààrẹ aláṣàlẹ̀ Ìbàdàn bí ọba bùnmí.